ó ti pọ̀ tó ń ṣe fújì. So mo lè ṣe tí mi jí ní nǹkan bí tó 10 mo ti wà níbẹ̀. Mo ti wà nínú church. Bẹ́ẹ̀ mo ti wà níbi ẹ̀yìn church yẹn. Ẹ̀yìn church. So ibẹ̀ ni mo jókòó sí pé tí wọ́n ti bẹ̀rẹ̀ program. So àwọn tó bá fẹ́ charge fún lẹ́yìn lè mú fún wọn. Mélòó ló wá rí mú lọ́jọ́ yẹn? Mi ò rí anything mi. Kí ló ṣẹlẹ̀? Mo sùn lọ́nbẹ̀ ni. Pẹ̀lú ariwo fídíò àti gbogbo ojú àtọ̀run yẹn. So bó ṣe wá sùn lọ, bó ṣe wá kúrò ń bẹ̀ rẹ̀. Mo ṣe sùn lọ ìgbà tí mo jí ní nǹkan bí aago mẹ́ta. Ìgbà tí mo jí ní nǹkan bí aago mẹ́ta tó 4 àwọn èèyàn tí ń lọ. So èmi náà wá gidi pẹ̀lú wọn láti máa lọ papọ̀. Nígbà tí mo ti rí anything wọn. So bàtà dẹ̀ dé síwájú tá a dé ibi alẹ́pọ̀dọ̀ wáyé tó dé ibi akíndẹ́kọ̀ yẹn níwájú. A pàdé àwọn patrol, a pàdé dùgbẹ̀ àtàwọn anti-cultist. So wọ́n lè dá mi dúró, àti pé kò sí evidence, kò sí nǹkan lára mi, kò sí pèsè lára mi. So mo dẹ̀ mú wọ́n dẹ̀ ní pé lára mi, mo ní pọ́ọ̀sì lásán wà lára mi àti ID card mi, national union. Wọ́n dẹ̀ yẹ̀wò, wọ́n dẹ̀ check gbogbo ẹ̀, wọ́n dẹ̀ check gbogbo ara mi, wọ́n bá anything. So níjọ́ yẹn wọ́n dẹ̀ ní ká gbé mi padà lọ sí church pé ká lọ confirm. Nígbà tí confirm pé church mi ti ń bọ̀ ká fún mi sílẹ̀. So wọ́n gbé mi dé church, pastor ló ń wò rí ojú mi ní church. So wọ́n ṣe dá mi padà sí ọ̀dọ̀ wọn. So wọ́n wá ṣe recording, wọ́n wá ṣe everything, wọ́n ṣe fídíò mi ní ọ̀dọ̀ wọn. So wọ́n wá send ẹ̀. So gbogbo àwọn tí wọ́n dá mi mọ̀ tẹ́lẹ̀ tí mo ti mú mi tẹ́lẹ̀. Wọ́n ti mú ọ. Bẹ́ẹ̀. Láwọn ìbò àti ìgbà wo lọ ti rọ́ọ̀bù àwọn mú ọ fún kíni? Fún fóònù. Fóònù jíjí ni ìwọ specialize lórí. So àwọn wá láwọn mọ̀ ẹ́. Wọ́n láwọn mọ̀ mi pé mo jọ ń jí fún dáadáa. So wọ́n ṣàtúbẹ̀rẹ̀ pé báwo ni ọ̀kadà, báwo ni mọ́tò. Wọ́n lè ṣàlàyé fún pé ara òun kì í ṣe nǹkan tó jọ báyìí. Pé ìbò fóònù máa ń jí fóònù. Àwọn fóònù tó ti máa ń jí níbo ló máa ń fi wọ́n ṣe? Mo máa ń tà wọ́n sí Ìbàdàn. Ìbàdàn ló máa ń tà wọ́n sí. Bí mélòó ló ti jí ṣòye rántí? Ní àti tó 18 phones. 18 phones. 18. Bẹ́ẹ̀. Lóṣogbo ń bí náà. Bẹ́ẹ̀. Mo dẹ̀ dá àwọn kọ̀ọ̀kan padà náà. Bí o ti akíndẹ́kọ̀, mo dá padà. Kí ló ṣẹlẹ̀ tó fi dá padà? Bàtà mú mi fún yẹn. So mo return hospital padà fún wọn. So tí mú mi fún ní olùtàràjì náà, mo dá padà fún wọn. Kí ló dé tó olórí ID card, iṣẹ́ wo ló ń ṣe tó fi ID card? National union. Driver ni? Yes sir. Níbo? Ní Ìbàdàn. Ìbàdàn ló ti ń wa mọ́tò. Kí ló wá mú ẹ dé Òṣogbo? Òṣogbo ni ọmọ mi wà. Lọ́dọ̀ àwọn family mi.